ẹjọ́ káyọ̀ ọkùnrin ò jàre obìnrin prof kí ni àkọ́kọ́ tọ́ àwọn kọ́lé bá jàre ẹ̀ wọ́n fún obìnrin lóúnjẹ ni aláàjì fújì tó ṣèyàwó tó wá kásẹ̀ ìgbẹ́ ọmọ kékeré mo rí lórí nẹ́ẹ̀tì mo ní wá gbé fóònù ẹ̀ aláàjì fújì ń wọ ibà ìyá alójú ẹsẹ̀. táwọn kiswatun wa kadha sharabun. jẹ̀mọ́ ẹ̀ kọjú sí iṣẹ́ mo ń bọ́kọ̀ ìyàwó sọ̀rọ̀ pẹ̀lú ọkọ ìyàwó. èyí á máa fọ́ mi ìlú ìdúkúdùkú yọ̀dá rẹ̀ yóò wà á ti gbéṣẹ́ fún ọ ọ̀pọ̀lọ̀ ló kún rẹ̀ jù. táwọn prof obìnrin tí ò bá jẹ ilé lábẹ́ ọkọ yóò wá jẹkújẹ ká ẹ̀kọ́ bí sí ní ẹ̀yẹ ọkùnrin tẹ́lẹ̀ máa halẹ̀ family man ní òkú ayé ọ̀rọ̀ fóbìnrin ló jẹ kí ní fáàrí rẹ̀ wọ́n tún sábọ̀ òun fi kejì lé kódà fẹ́lẹ̀ tó kò lè dùn ìyàwó rẹ̀ torí kò jèrè rẹ̀ tẹ́lẹ̀. tọ́lámùn tẹ́ bá lóbìnrin tí wọ́n fẹ́ yẹn lé ní ọkọ̀ tọ́jú ẹni ọwọ́ náà fẹ́ fẹ́ yàwó kó ló wọlé kó máa sẹ́yìn gẹ̀. táwọn ọlọ́fẹ́ yẹn wọlé ìyàwó rẹ̀ lọ sọ fún ká ọ̀ wúlò láyé tẹ́lẹ̀ rẹ̀ kó ló wọlé kó máa tẹ̀gẹ́ ti jẹ. kódà yóò tún mú ìyàwó tí pọ̀ lọ́rẹ̀ máa wọlé máa sọ ọmọ lọ́la kò sí problem máa sórí kókó ọba wa lé. táwọn èyí máa fún obìnrin lóúnjẹ ni tóbi yẹn bá jẹ yẹn tóbi sì yẹn kọ́ wa ní kìlómítà fún ọ tí ò fún ọ. àwọn fún obìnrin wa máa fi tiẹ̀ lọ owó oúnjẹ wọn sàkọ̀ mọ́ fún lọ́wọ́ oúnjẹ kẹ ọjọ́ tí wọn bí mi nínú ẹni wọlé kiri wọn mọ́. táwọn tó tọmọ lẹ́yìn tọmọ tó mú yẹn láyà rẹ̀ kí ni fáàrí fìlà tó ń kẹ́ ká filẹ̀ òfò. kí ló dé dẹ́kun òun kà yókù nílẹ̀ yẹn ọkùnrin òun kà lórí nílẹ̀ yẹn. táwọn kiswatun. prof ìyá wọn ló lẹ́gbẹ̀ẹ́ yìí ẹ̀wọ̀n ló tẹ̀lé sọ̀rọ̀ wọ́n tún wá sí pẹ́sipẹ́sì éèpì òkú ni tẹ́mi bá pa obìnrin yóò gbójú ìyá rẹ lọ. ìyàwó rẹ wá lọ bí ìnáwó fámìlì wọn wọ́n ní ọ̀nà àbàdàdà ní kọjá kọjọ́ wisdom ẹ̀wọ̀n bọ̀ níbi kiswatun kókó wá ní àyè kiswatun wa kadha sharabun. àwọn fúlẹ̀ ti dá ìgbìmọ̀ lórí náà kájú gàmọ́ sọ. wa infaqun alayha thumma rifqu. wa infaqun alayha thumma rifqu kiswatun. Bẹ́ẹ̀ni kejì. Ẹyẹ obìnrin ẹgbẹ́ ìbéèrè àpò onílé ìbéèrè wọ́n o. Ẹyẹ obìnrin ẹni kíni ẹlẹ́ẹ̀kejì. Bàbá Tọ́lá kí ẹ máa lọ́jú ra sọ fún obìnrin. Obìnrin ò fẹ́ àkísà. Ìyàwó rẹ̀ wá lé túrò hàn ọ́. Gbogbo tó wà sábẹ́ ọjọ́ ti lu kí adìrẹ. Nígbà tí ẹ bá àpò lẹ́nu ẹ̀rọ kó lọ wípé. táwọn kiswatun wa kadha sharabun. Wọ́n ní bá sọ̀rọ̀. Má tó sọ̀rọ̀ nìkan ní ọmọ fáì. Sọ̀gbọ́n ọ̀rẹ́ àdára ẹgbẹ́ tọ́gbẹ̀gbò yàwó lọ́wọ́. táwọn kiswatun. Wọ́n ní bá sọ̀rọ̀ tó lọ tọ́kùn mi. Jẹ̀wọ́ ẹni náà. Na'am. Báyìí kó ra ọjà tí ò dáa. Ṣé ẹ bá ọkùnrin tó bá kú lórí omi kò parọ́ dára dání? Bàbá rẹ ti ná owó lé lórí. Wọ́n ti yẹjú ayé rẹ ọkàn yẹn sọ. Wọ́n ti mú un lọ bá àkórí ọlọ́run. Òun tẹ́lẹ̀ kan ṣe ń gbé jọjọ́ alẹ́. Mọ̀jà ni rádaràdà ọ̀rọ̀ yẹn kò ní síyàwó yóò ṣe é wò. Ó kà tí kẹ̀kẹ́ kò bójú ẹ mọ́. Ń tọ́ lórí. Wọ́n náà ṣe mẹ́ta sí ẹ̀wọ̀n ìwò ní ilé yọ. Kiswatun. Ṣé ìpínlẹ̀ fast? Èyí máa dá sọ́mọ́ mi ni. Ìyàwó rẹ̀ wá dáná fún
Pọ̀ wá aṣọ ọdún fún gbogbo tó ọjọ́ lágbàdà. Ìyẹn dájú. Àbí kó máa lòdì lóde kó máa sa bàbá láwọn ọ̀nà ẹ̀jẹ̀ dájọ́ kún fún. Ọ̀rẹ́ tí ò sí dùn. Àwọn ọkùnrin ní wọ́n kà yóò mọ̀. Kì í sí wá tó wọ́n kà lá ṣàràbọ̀. Tí ó máa mú tó dáa, ọdún sí mímì. Sọ́gbọ́n kó máa mú tó dáa. Ọdún bíi kíni. Nígbà tó bá ti ló lọ́tọ̀ lóbọ̀ tó ti yẹ ọba tó ti yẹ àbí òye ọ ọ wà ní kó tún mílíkì sínú mọ́ọ̀tì kó fi step down bí bàbá rẹ ṣe lọ sí fún ọmọ rẹ tí ò jẹ́ kọ́ àwọn ọ̀nà orílẹ̀ èdè rẹ. Kì í sọ àtọ́ wọ́n kà lá ṣàràbọ̀. Obìnrin ní òkú àgbàlá ẹ̀fọ́ yìí ní wàá fi kúkú tẹ́ lóde ọkọ̀ rò lálọ́ lérí. A máa rògbò mú tí ó tó mú gò. Ó tó tí ó máa sí pàtàkì kókó. Ọ̀gá ṣàràbọ̀. Wà ẹ̀ ń fa oní alẹ́ ha. Ìgbọ́mọ̀ láti wọ́. Wà ẹ̀ ń fa oní alẹ́ ha. Ẹ bá máa náwó lé lórí ẹ̀yọ́ fúnlẹ̀ dáhùn. Ẹ dá mi lóhùn. Ẹ dá mi lóhùn. Ẹjọ́ láyé wà lára ìyàwó yẹn náwó yẹn lórí. Yìí Tọ́ mari fò. ní tí wọ́n bọ̀ ní. Ẹ wá máa sí ẹ̀dẹ̀ fún. Prof, tí ẹ bá wà tó fẹ́ tán lọ́dọ̀ obìnrin, ìyá rẹ̀ yóò fẹ́ kẹ́. Lórí iná ọ̀fẹ́ tán, ọlọ́run kò ṣe tán. Ó sì lè ṣe tán àmọ́ kò ṣe é. Sọ́rí tó bá kù sí túrú lọ ìrẹ́jú ẹ̀. Tó bá ṣẹjọ́ lórí èrò dáadáa, olóbìnrin ní fẹ́rẹ̀ ẹ̀jọ́ tí náà bá ti pọ̀ ní àwọn ọmọ ọ̀dọ́ ọ̀rọ̀ àgbà náà wà ní àtàrà àṣekútó. Sọ ìjà tọ́kọ̀ ọ̀rọ̀ àdúgbò ìjà ní ilé ọ̀sẹ̀ kìíní. Máa bá mi jà, ọdún kò ní jà, kó o lọ ní jèrè. Kàlámùn lẹ́yìn náà. Ọ̀rọ̀ tútù ni ọmọ sọ sí. Sọ́kùnrin jẹ̀mí lọ. Sì ní sùúrù fún. Wàhálùkún kábìlú wàrídọ̀ wá sí ipò. Wọ́n fẹ́ràn ẹ̀yẹ́yẹ́. Kò sí ẹni tí ò ní ní ó kù sí lórí èyí tí mo lè tó kóyè. Ọlọ́run nìkan ló pé. Tí ẹ bá wọ́n ẹni tó pé yóò rìn tí èkú ni kò lè rí. Ẹnìkan ò pé o. Ṣáàsì. Ó sì dánwò rẹ̀. Èyí tún là sí omi o. Wọ́n náà yá kúkọ. Gbogbo ẹni tó wọ́n tún là sí omi. Tí a yóò ní pò, ó ní bí a kù sí. Wàrídọ̀ wá sí ipò. Máa yọ ọdún sí tó bá ṣe. Òun ló ṣe gbẹ̀yìn tó ń pé wọn. Ó tó wá sí ìka tó wá kà á. Ó wulẹ̀ sí pé ó yí wọ́jọ́ náà nù. Ṣùgbọ́n sòdodo yóò ṣe mọ́ ni. Ọmọ mi ráhàmà. Tàwádùn ní záwọ́jẹ́ kàná fàrídà. Ìyàwó ọkọ rẹ̀, bàbá tó bí ọ, kò bá jẹ́ wo bí? Gbajúmọ̀ bàbá rẹ̀ dákun. Ọmọ gbajúmọ̀ lè sìn kánà dáadáa. Wọ́n rántí bàbá tó bí. Ẹ̀dùgbọ́. Tàwádùn ní záwọ́jẹ́ kàná fàrídà. Àṣàlátọ̀ lọ́dọ̀ bí yìí kárí ìrìn. Wàhíhù lè fárígì. Bàtẹ́ ìyókù rẹ̀ ń lọ nínú. Fún màjámi ìrùnà pípì. Mo kí Alhaq Ibrahim wa fún Nuru Luda. Wàhíhù lè fárígì. Fún màjámi ìrùnà pípì. Kẹ́mẹ́rì ìbọnà mi sọ̀rọ̀. Tàwádùn àìsàwọ̀jẹ́ kánà fárúdà. Kọ́mẹ̀rì onítẹ̀ríba ọ̀rọ̀ yẹn níbi ìwà àtàwẹ̀. Àwọn obìnrin ò dá mi lóhùn mọ́. Sọ̀rọ̀ bẹ́ẹ̀ onítẹ̀ríba máa lẹ́nu. Ní dáhùn. Gbogbo yín tẹ́ ra lẹ̀ sẹ́yìn ìlú tẹ́ lọ́kọ́ yín mọ̀. Àmọ́ tó tẹ́láǹtì bá lò wá sọ fún wálé. A ṣe kí ní kan lójú ní mẹ́ta sílẹ̀. Wòlé kúrò òní san. Wòlé wọlé ọ̀nà bàbá ọjà tó yá kan lẹ́yìn. Dọ́tọ̀ ń sẹ̀ nípa mọ́tò sọ fọ́kọ rẹ̀. Tàbí táìsì tí ó lù wá tí ò ní jèrè ọmọ. Wàhíhù lè fárígì.
wò mí dáadáa lọ ní tẹríba. Ìtẹríba ni kéèyàn ó mọ̀jọ̀ ọkọ̀ ẹ̀ láàmú wọ́n béèrè tí ò ní. Bàbá àwọn tí a bẹ̀rẹ̀ tí owó níta nínú fásitì àfẹ́ sílé wọ́n ń sunkún rẹ̀. Tóbìnrin bá ti bèèrè tọkùnrin ní yóò kéètì ẹni tó rọ́ ọmọ tó ní. Wọ́n fòkó sí ìyá rẹ̀ lẹ́rìn. Wọ́n ní bá sọ̀rọ̀ bàbá rẹ̀ níwà ìyá rẹ̀ níwà. Wọ́n ti wọ́n fọ ọkùn bàbá rẹ̀ lọ́rùn. Wọ́n dé ègú sí lọ́rùn. Tọ́wọ́n ní lọ kọ́ ọmọ kalẹ̀ fún bàbá rẹ̀ fẹ́ lè kù fún rẹ̀. وحفظ الفرج. Ẹwà rẹ̀ wá sọ. Ẹwà rẹ̀ ó ti yí ọ. Ẹwà. Tó torí ẹgbẹ̀ ìgbò. Tó wá tílétílé. Ó ti rẹ̀ ní àti ẹ̀ ó fi sùn lé. Ọjọ́ bàbá rẹ̀ lórí èdè tó lọ rí. وحفظ الفرج. طالما جميل نطقي. Kóbìnrin tí wọ́n bá sọ̀rọ̀ tó dáa lẹ́nu. Ọbẹ̀rẹ̀ ọkọ̀ lẹ́nu. Ó dà lẹ́nu ipò kò nílò kù sí kò ní fún ọmọ bá. Ọ sọ̀rọ̀ tó dáa ló fi fún ọ. Ẹ̀yọ́ mẹ́tẹ́ lọ́rọ̀ tó dáa lẹ́nu àfọ̀sá gidi bẹ́ẹ̀ lójú làkúté. Ìgbà tí ìsọ̀tọ̀ ọkùnrin ẹ̀ ká sókè fún ẹgbẹ́sẹ̀ ní wọn mọ́lẹ̀. ثم جميل نطقي. Máa sọ̀rọ̀ tó dáa sọ́kọ̀ rẹ̀. Ìmọ̀ràn bàbá sọ́mọ ní fún ọ. Tẹ́lẹ̀ ká bá ní gbòòrò kan bẹ irọ́ ni àwọn alálòpàtì ló gbòòrò nísìnyí. Ó kàn kó wà òkúnlẹ̀ ní ó wà òkúnlẹ̀ nísìnyí. Ìwọ́tọ̀ wá àyàká tí ìsọ̀kọ̀ rẹ̀ tó mọ oríṣi méjì kó tó sẹ́wọ́ sí ọ. Wọ́n sì dúró tó lè ṣèyàwó lé rẹ̀ bá yóò bá tiẹ̀ jẹ́ nù. Ké dàpọ̀. Tó dàpọ̀ tó kọ́ bá bẹ̀rẹ̀ ní pàdé kó tó lọ́wọ́ wọ̀. وإكرام لمن كان قريبا. Wò mí gbogbo tó súnmọ́ kọ rẹ̀. Àwọn bàbá ìjẹjà yóò yẹ kó wọ́n dún wọn. Obìnrin tó bá lásà ló bàbá rẹ̀ yóò fẹ́ kẹ́. Yóò pẹ́ lé wọn tó bá fẹ́ wọn. لزوج غير ذي لهو وحمق. Mọ́sù máa sàwádà káwádà pẹ̀lú ọmọ ìṣàdúgbò. Àwọn fẹ́ yẹ ọmọ òdúmọ̀ dáhùn. Ẹ̀yin obìnrin aláwádà káwádà. Ọ̀rẹ́ wọn mú kàláyà ọkùnrin. Wọ́n fi ṣépè ní ọ̀run. Ẹ̀rù jẹ́ dákẹ́. Òjò àwàdà wèrè. Ọkùnrin wá lé ọkùnrin wá sálọ lókùnkùn tẹ bá tó ẹ̀tẹ̀ lélẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ náà dákẹ́. Wọ́n á sí àwọn ẹ̀sìn ọ̀rẹ́. Àwàdà káwádà obìnrin tí máa ti ń ṣe olùgbà tó kọ̀ọ̀lẹ́ bá tó ṣe eré náà ní èyí mẹ́lẹ̀. Eré bí eré ni. Ìbánipọ̀ pa àwọn ọwọ́ tẹ̀lé. أحب الله امرأة أطاعت Ọlọ́run fẹ́ràn obìnrin tí máa tẹ̀lé tọkọ rẹ̀ o. أوامر زوجها ووفت بحقه. Títí pé ìwò òdodo fọ́pọ̀ ẹ̀. Ayédèdúró ni. Obìnrin kò gbọ́dọ̀ mú kí ọkọ ẹ̀ kí lọ́ọ́ sì fún mi. Tó bá lè pa débẹ̀, ó ti bá tọmọ rẹ̀ jẹ́. أحب الله امرأة أطاعت Sadaki rẹ̀ dà. أوامر Wọ́n زوجها ti bá sadaki súnmọ́ àyè. ووفت بحقه. Sọ́ọ̀lì náà fi ẹjọ́ lòkó. Mo bí ọ ni, ìfọ́pọ̀ ni òun, mo bí ọ. Nàkan wá dà kéré gbogbo ọmọ táwọn sínú ọkọ̀ yìí. Ra kéré sí. Yọ ti ẹ ní yọ ti dúkò ló ti ẹ tí ìdílé kù gbọ́gbà. أحب الله امرأة أطاعت. Àkọ́ sàgbà wa gbogbo àgbàlagbà tó wà láwọn náà wọ̀. Ọwọ́ àlè wọ̀ lọ́dún kẹ̀kẹ́ àná wọ̀ lọ́dún kẹ̀kẹ́. Àjọpọ̀ láyé nù. أوامر